Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ fi ń gbọ́ wa o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di. Gbogbo ọmọ Yorùbá, ìròyìn ńlá leléyìí o. Ìròyìn ńlá leléyìí. Oríire ńlá leléyìí sí gbogbo ọmọ Yorùbá nítorí wípé a ti jáwé olúborí, bẹ́ẹ̀ ni a dẹ̀ ti yege ní àwọn àjọ àgbáyé, bẹ́ẹ̀ ni a ti jáwé olúborí o. Ṣé ara ń tà ń sọ nìyẹn wípé tí a bá ń fọwọ́sowọ́pọ̀, Yorùbá sọ pé ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi ń mọ́. Tá a bá ń fọwọ́sowọ́pọ̀, ọ̀tá ò ní lè ráyè wọlé. Bẹ́ẹ̀ ni Yorùbá dẹ̀ sọ pé à ń jọ rìn ọmọ ejò ni ò ń jẹ́ á lè ṣe ejò ní jàǹbá, àbí tí ọká ń lọ níwájú tí sèbé ń tẹ̀lé lẹ́yìn tí paramọ́lẹ̀ ń wà lẹ́yìn rẹ̀, ṣe mọ̀ pé ọmọ ta ló jẹ́ gbéná wojú wọn. Ìdí nìyí tó fi jẹ́ pé a nílò láti fi ọwọ́ sowọ́pọ̀. Bẹ́ẹ̀ ni láti fọwọ́sowọ́pọ̀ torí ṣẹ̀rí àwọn tá à ń bẹ̀ tó bá tó level kan, àwọn ló máa padà máa bẹ̀ wá. Àwọn ló máa bẹ̀ wá nígbà tó bá lọ́pṣọ̀n. Ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn tó ń dúró sídìí àṣeyọrí Yorùbá tó jẹ́ pé wọ́n dúró tí wọ́n fẹ́ kómìnira wa ó ṣeé ṣe. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ti ń gbèjà wa jà báyìí? Ọlọ́run ti ń gbèjà wa jà o. Nítorí wípé tí ẹ ò bá gbàgbé bá a ṣe ń mú wá fún yín lọ lóní pẹrẹwu, ṣé ẹ mọ̀ pé wọ́n ti kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àjọ àgbáyé báyìí. Wọ́n ti lọ síbẹ̀ tá a sọ pé wọ́n ti lọ sọ́dọ̀ Secretary General tó fi yẹ̀yẹ́ wọn. Now wọ́n ti lọ sọ́dọ̀ àjọ àgbáyé fully láti lè lọ takò wá. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, àwọn náà tún ṣe kíni, wọ́n tún jojú wọn. Ṣé ni wọ́n jẹ́ kó yé wọn pé olóṣèlú lásán ni àwọn mọ̀ wọ́n sí. Wọ́n lólóṣèlú lásán ni àwọn mọ̀ wọ́n sí, pé àwọn ò mọ̀ wọ́n sí bóyá ajìjàǹgbara kankan. Páwọn ò mọ̀ wọ́n sí ajìjàǹgbara kankan rárá, pé ipò òṣèlú yẹn nìkan dì mú. Bákan náà tó bá dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ nípa self determination, ipò fẹ́ bá wọn sọ̀rọ̀ nípa yẹn, kọ́kọ́ lọ mú ẹni tó submit petition, àbí kó lọ pè é wá. Wọ́n ní kó lọ pọ̀ ọmọ Adéyẹmọ wá, ní ọmọ Adéyẹmọ tó submit petition sí ọ̀dọ̀ àwọn. Ó ní òun làwọn fẹ́ bá lẹ́jọ́, kò kí ń ṣe ẹ̀yin tẹ́ ẹ wá yìí. Ẹ̀yin tẹ́ ẹ wá yìí olóṣèlú la kàyín kún ẹni tó ń jìjàgbara fún òmìnira. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ rí pé Ọlọ́run ti ń gbèjà wa jà. N ta fi ń sọ nìyẹn o, wípé gbogbo ibi tọ́ta bá ń gbé, Ọlọ́run á máa jẹ́ ká máa borí ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ wípé àwọn àgbààgbà Fúlàní tó kóra wọn jọ, tó fọ̀mù kọmití láàrin ara wọn, èyí tí wọ́n fi lọ sí ọ̀dọ̀ Secretary General tó gba self determination wọlé, láì mọ̀ wípé kò síbi tí ojú Ọlọ́run ò tó, nítorí pé ẹ̀tẹ́ ni wọ́n padà bá bọ̀. Ẹ̀tẹ́ tẹ máa ń gbọ́ tó sọ pé ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́, wọ́n bójú àwọn eléyìí jẹ́ o. Kódà ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ débi wípé wọ́n lé wọn, ẹsẹ̀ wọn ò balẹ̀. Wọ́n lé wọn ní o, ẹsẹ̀ wọn ò balẹ̀. Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ ti rí pé ẹni tí Ọlọ́run bá ń gbèjà kò sẹ́dá kan tó tún lè mú. Èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé ṣé ẹ rí movement Yorùbá nation yìí, Ọlọ́run lọ́wọ́ sí ni. Bí Ọlọ́run ò bá lọ́wọ́ sí ni kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run lọ́wọ́ sí, ẹ wo gbogbo ọ̀nà tọ́lọ́run gbà ń jáde sí wa. Ẹ wo gbogbo ọ̀nà tọ́lọ́run gbà ń jáde sí wa lọ́nà tó ń ya àwa gan lẹ́nu. Tó jẹ́ pé ìgbà míì tó bá gbé ọwọ́ báyìí, àkọ́kọ́ wò pé àwọn ará bíi tá bá gbé ìgbésẹ̀ wọ́n á ti sáré gbé, tá bá gbé ìgbésẹ̀ wọ́n á ti sáré lọ dí. Láì mọ̀ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ lọ lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ń bójú wọn jẹ́. Ó ń bójú wọn jẹ́. Ọlọ́run yẹ̀yẹ́ wọn. Ẹ tún rí sí ìgbọ́ tó ti tẹ́ bọ̀. Bẹ́ẹ̀ ṣe máa tẹ́ nìyẹn. Ṣẹ̀rí ẹ̀yin tẹ́ ẹ fọ́ọ̀mù ara yín, tẹ́ ẹ pera yín kọ́mítì,
ẹ̀tẹ́ náà lẹ bá dé, ẹ̀tẹ́ náà lẹ sì tún bá lọ. Ẹ ṣe jáwọ́ lápọ̀n tí ó yọ kẹgbómi lákaná. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹni tọ́lọ́run ò lè pa, ẹni tọ́lọ́run ò pa kò sẹ́dá kan tó lè pa. Nǹkan tọ́lọ́run bá ti lọ́wọ́ sí kò sẹ́dá kan tó lè bàjẹ́. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni o, we are grateful to our father Professor Banji Akintoye àti Chief Sunday Adeyemo Igboho àti Mr. Alayemi Koiki. God bless you all. Bẹ́ẹ̀ ni o, God will give you all wisdom to take Yoruba nation. Bẹ́ẹ̀ ni o, amen. Bẹ́ẹ̀ ni Yoruba nation la fẹ́. Victory for Yoruba nation. Òmìnira fún orílẹ̀-èdè wa. Yoruba nation, no going back. I love Yoruba nation. I love my land. Bẹ́ẹ̀ ni o, the land is great. Yes, so united we stand. Ẹ jẹ́ ká máa fọwọ́sowọ́pọ̀ fúnra wa, nítorí tá a bá ń fọwọ́sowọ́pọ̀ fúnra wa, à lè jọ achieve a lot. À lè jọ achieve a lot. Kò kàn ní jẹ́ wípé wọ́n kàn máa fi wá, wọ́n máa ṣe wá bó ṣe wù wọ́n. Kò kàn ní jẹ́ pé wọ́n á máa dára kára. Ẹ̀yin náà wò ó. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́ o. Professor Banji Akintoye àti Ọláyẹmí Kóìkí bàbá, Ọlọ́run á lọ́rọ̀ ẹ̀mí pẹ̀lú Chief Sunday Adeyemo Igboho Professor Banji Akintoye Igboho bàbá, inú wa dùn o fún iṣẹ́ ribiribi èyí tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Bẹ́ẹ̀ ni, fún iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe lórí wa, Ọlọ́run á fún yín ní ẹ̀mí gígùn, á lọ́ra ẹ̀mí yín o. We thank God o, Yorùbá freedom, we want Yorùbá nation, no going back. Bẹ́ẹ̀ ni, Yorùbá nation has come to stay. Kò sẹ́dá kan tó tún lè mú, kò sẹ́dá kan tó lè yí lọ́wọ́. Àti wá láti wá gba òmìnira wa. Yorùbá nation, no going back, no retreat, no surrender. Bẹ́ẹ̀ ni o, no retreat, no surrender. A gbọ́dọ̀ gba òmìnira wa ni. Gbogbo ọmọ Yorùbá a fẹ̀mí ìmoore hàn fún iṣẹ́ ribiribi tí bàbá wa Professor Banji Akintoye èyí tí wọ́n ń ṣe, àti Chief Olóyè Sunday Igboho Ọlọ́run á túbọ̀ máa lọ́ra ẹ̀mí yín, á tún máa fi okun kún okun fún yín ni o. Bákan náà, Mr. Alayemi Koiki, àríṣẹ́ yín náà, Ọlọ́run á túbọ̀ máa lọ́ra ẹ̀mí yín o. Nítorí pé Yorùbá, àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ gba òmìnira wa. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ gba òmìnira wa o. Bàbá mi Professor Banji Akintoye, ìṣẹ̀lẹ̀ ṣe, àti Olóyè Sunday Igboho Ọlọ́run á túbọ̀ máa fi ọgbọ́n kún ọgbọ́n yín, òye kún òye yín. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yà àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tùn lósì pé Yorùbá nation ni o, no retreat, no surrender. La fi sọ pé ẹ subscribe, ẹ share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Yorùbá nation ni o. Ó dàbọ̀.